mo kí gbogbo ọmọ kóòtù òjíire bí pẹ̀kú dédé àkókò yìí níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi. àrílùmọ́ bí owó ọ̀rọ̀ rí tí ó tún so lówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́ àánú Olódùmarè ò ní fi wálẹ̀. a kú ìmúra ọdún yóò bá wa láyọ̀ àtàláfíà ìdùnnú láì ṣe ayọ̀ láfi ṣe àní sọdún òníra gbẹ̀dẹ̀ ní dẹ kókò lágbàlá yóò dẹ̀ wá lọ́rùn gbẹ̀dẹ̀ ara ò ní ní wá ara ìní ọ̀tá lálẹ́ odò lágbára Ọlọ́run. ṣé ẹ bínú mo fẹ́ sọ̀rọ̀ kékeré ni o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó lè gbóyàn kò ní gbógi ọ̀rọ̀ nípa ọ̀rẹ́ wa Òpùrọ pìtàn ilẹ̀ Ìbàdàn tó pèrè láàrẹ Ààrẹ Ọ̀nà Kakanfò onítàn oríṣiríṣi ààrẹ ló jẹ ààrẹ ilẹ̀ Ìbàdàn ààrẹ òǹpìtàn Ìbàdàn ààrẹ òǹpìtàn ilẹ̀ Yorùbá. Ó sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ Ọlọ́kanlọmọ ìṣọ̀kanlọmọdé torí pé ó tèkè pásánà wọ́n dẹ̀ dàbí ẹni pé ẹnìkan ló fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú ẹ̀ ìbáàjẹ́ pò ń gangan fúnra lára ẹ̀ ló sọ̀rọ̀ o mo máa sọ̀rọ̀ ń pa ẹ̀ pé wọ́n tiẹ̀ tún wá interview ẹ̀ mo máa sọ̀rọ̀ ń pa ẹ̀ bó ṣe tèkè pásánà mo máa sọ̀rọ̀ ń pa ẹ̀ bó ṣe lérò pé ó nìkan láláṣẹ ilẹ̀ Ìbàdàn ń sọ̀rọ̀ ń pa ẹ̀ because mi mọ nǹkan tó ń ṣe gan mi mọ nǹkan tó ń ṣe mi mọ nǹkan tó ń mú tó fi ń mi mọ tó mú gapá láì wọ dàmásìkì kò yé mi rárá bó ṣe ní lọ́kàn wípé n tó ń bá ti sọ lábẹ́gẹ́ tàbí n tó ń bá ti sọ nìkan lòdodo tàbí nǹkan tó ń bá ti sọ nìkan ni gbogbo ayé gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀dá tó bá ti ń rí rẹ̀ báhùn ìjọ náà ni wọ́n ti ń tán lọ ntí tán lọ́dún eégún ntí tán lọ́dún eégún ọmọ alágbá yọ̀ọ́rà kàràjẹ̀kọ because ìtàn tó ń sọ gan-an tí ọ̀já rí mú mi kò yé èèyàn kankan I could see his action mo ṣe ń gapá ṣe gbogbo ẹ̀ téèyàn bá sọ̀rọ̀ nípa ẹ̀ kò make sense rárá ó sọ wípé Aláàfin ló lẹ́tọ̀ọ́ láti joyè tọ́kárí Yorùbá land ó wá ní gbogbo oyè tí wọ́n bá jẹ nífẹ̀ẹ́ tọ́ ní bá jẹ Ilé Ifẹ̀ lọ́mọ gbogbo oyè tí wọ́n gbọ́dọ̀ jẹ́ ń fẹ̀ bí ẹni pé ó ní bá wọn ṣètò ìjọba fẹ̀ wọn kì í joyè Oodua kankan nílẹ̀ Ifẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàá lọ bá wọn change ẹ alágbára yí aláṣẹ ilẹ̀ Ìbàdàn lọ bá wọn change ẹ sọ pé kán mọ̀ jẹ́ orí pẹ́ nìkan ní jẹ Yorùbá land mẹ́rin tó ń bá ń sunkún kìíní kan Yorùbá land bọ́yọ̀ ò lè bá wọn change ẹ kọ́ lọ change ẹ àwa la mọ̀ pé ìtàn bá jẹ lọ́yọ̀ọ́ ilẹ̀ Ọ̀yọ́ náà jẹ́ ilẹ̀ Ọ̀yọ́ náà jẹ́ sí kò kárí wéètì anywhere ṣé wọ́n lọ́gbẹ̀nu Ìbàdàn sọ̀rọ̀ ni kí Ìbàdàn tẹ̀ lọ́yọ̀ọ́ Ìbàdàn lọ́kọ̀ Ọ̀yọ́ lónìí bóyá wọ́n ló sì sọ fáláàfin ìwọ ló sọ fólúbàdàn pé kó máa kúnlẹ̀ fún Aláàfin tàbí kó máa rábàbà fún torí wọn nìkan lọ́kọjọ́ ọmọ Ìbàdàn gbogbo ọmọ káàrọ̀ òjìrè ẹja kọ́kọ́ wo fídíò tọ́gbẹ̀ẹ́dì ti sọ̀rọ̀ jáde lẹ́yìn ẹ̀ kí n tó wá sọ gbólóhùn méjì tí mo fẹ́ sọ ń pa rẹ̀ ẹja sáré wò ó God bless you. kọ́kọ́ oyè Ọ̀kanlọmọ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn nígbà tá a wẹ̀ á ní Ọ̀kanlọmọ a ní ọ̀kan ní bàbá ọ̀dọ́ ló lè jẹ́ ọ̀dọ́ ní ló lè jẹ́ oyè Ọ̀kanlọmọ tó ṣe pé ọ̀dọ́ tó bá jẹ́ tó bá dàgbà yóò bọ́ ọ́lẹ̀ àbí bàbá tó ń pe bàbá 60 ní Ọ̀kanlọmọ sẹ́mi pa àmọ́ tá à ń ṣe nu sọmọ ní bàbá 60 mọ́ so ọ̀dọ́ náà máa sọ pé ọmọ yìí wá ń bí. bẹ́ẹ̀ ni so tóun náà bá wá dàgbà wọ́n tó lè gbé wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ wọ́n á fún lóyè àgbà míì wọ́n á bọ̀ fẹ́ lòmíì ṣùgbọ́n àkànṣe gbogbo nǹkan rẹ́dán àkọ́kọ́ ọmọ Ìbàdàn ni mí olóyè Olúbàdàn ni mí ààrẹ òpìtàn ni mí bàbá wa olóyè Dọ̀tun Sànúsì ọ̀lẹ́tọ̀ òye tí wọ́n kọ́ jẹ nílé Ifẹ̀ nínú ìlànà àṣàlẹ̀ Ìbàdàn. kí ló ṣẹlẹ̀. olóyè Olúbàdàn ní Dọ̀tun Sànúsì kì í sọ́nọ́rárì chief ó náà lè di Olúbàdàn lọ́la fún ìtàwọn èèyàn fi kọ́kọ́ fojú bẹ̀ yẹn wo èèwọ̀ ni I was so sad
nígbà mo gbọ́ pé kábíyèsí Olúbàdàn náà wà ń bẹ ìjọ tí wọ́n ń fún léwé tọ́ ní ń fún léwé ajá máa rorò kó sọlé méjì ni wọ́n tàbí fojú bẹ̀ yẹn wo tó o bá ti lè gba ewé sẹ́ni dírísì wà ìwọ̀n ìfáwọn mọ́gàjì ní ewé ìlẹ̀kẹ̀ àti ẹ̀kẹ́ ni wọ́n máa ń fáwọn mọ́gàjì látòrí ìjagun léwé ti wá bẹ̀rẹ̀ iye ewé tọ́lọ́mbá wá léyìn ọgbà tí ó fi jáde láyé àbí tí ó fi jolúbàdàn ìkànnì méjèèjì náà ni. tó bá dẹ̀ fi lè mọ́ ọgbà ewé lọ́dọ̀ Olúbàdàn o ò lè lọ jẹ oyè kankan nílùú kankan mọ́ wọ́n lè máa fún ọ láwọ́ọ̀dù o ṣùgbọ́n pé ọba kan wà tó fi kankan lé ọ lórí èèwọ̀ ni. àbẹ́ gbọ́bi tọ́mọ ọba kan ti ń joyè rí ọmọ bẹ́ẹ̀ joyè tó o bá ti lè mọ́ ọ tó o ti jẹ mọ́gàjì tó o ti gba ewé ó ti di ọmọ ọba Olúbàdàn nìyẹn ó ti ẹ̀ǹtáìtù láti jẹ Olúbàdàn. ẹ lọ wo gbogbo ìlú pátá ìlú wo lọmọba àfọmọba tí ọba máa ti ń ṣe o ọmọ ọba èjoyè torí pé ọlá ni. bẹ́ẹ̀ náà lọ́dẹ̀ sí rí nínú ìtàn Ìbàdàn ìsìnlá ń da gbogbo ẹ̀rú. ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ kan nu ní tó fa ọ̀rọ̀ nu o. Ilé Ifẹ̀ oyè wo là ń jẹ nílé Ifẹ̀ látọjọ́ tààrẹ ti dáyé oyè tá a bá fìyàn jẹ nílé Ifẹ̀ oyè Ilé Ifẹ̀ là ń jẹ àjòyè ilẹ̀ Yorùbá rí àjòyè Oòduà rí oyè Ilé Ifẹ̀ tí Ìbàdàn ọba fìyàn jẹ oyè ilẹ̀ Ìbàdàn lá fìyàn jẹ Ìbàdàn land ìjọba ìbílẹ̀ 11 ìní Ìbàdàn ní ìgbà tí wọ́n fi èmi joyè lẹ́tà tí wọ́n kọ sí mi oyè tí wọ́n fi mí jẹ Ààrẹ Òpìtàn fi Ìbàdàn land ní mo jẹ. àwọn ìdílé jagunjagun ilẹ̀ Ìbàdàn wọ́n fún mi ní ọ̀pá àṣẹ Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá ọ̀nà àrílẹ̀yìn. ìdánilọ́lá ni kèé ṣe oyè Aláàfin nìkan ló lè fìyàn joyè ilẹ̀ Yorùbá. Àwùjalẹ̀ ló lè fìyàn joyè Ìjẹ̀bú land Ìjẹ̀bú Òde làwùjalẹ̀ wà àmọ́ àwọn ìlú táwọn náà tó lọ́ba aládé ìṣẹ̀ǹbáyé tí ń bẹ lábẹ́ Àwùjalẹ̀ pọ̀. Ọwá Òbòkun Àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà ló lè fìyàn joyè ilẹ̀ Ìjẹ̀ṣà ọ̀tọ̀ lóyè Iléṣà ọ̀tọ̀ lóyè ilẹ̀ Ìjẹ̀ṣà. àwọn ìlú Ìbòkun ní ìkíní kan ní òǹkálukú lè máa fìyàn joyè ìlú rẹ̀ but when it come to Ìjẹ̀ṣà land àwọn nìkan bàbá Ọwá nìkan ló lè fìyàn joyè Ìjẹ̀ṣà land Ọwá lè mú nínú gbogbo àwọn ìlú Ìjẹ̀ṣà including tó fi dọ́sọ̀gbò kí Ọ̀yọ́ tó gbà mọ́ wa lọ́wọ́ bí wọ́n ṣe ń ṣe nìyẹn. àwọn ẹ̀fọ̀n orílẹ̀ àwọn Èkìtì akàmọ́ gbogbo lẹ́kìtì nígbà ó yá la pè wọ́n ní Èkìtì kété Èkìtì parapọ̀ àwọn ẹ̀fọ̀n ń bẹ Ìjẹ̀rò ń bẹ Mọ̀bà ń bẹ wọ́n lọ báyẹn àwọn Àkókó náà ń bẹ àwọn náà ní táìtù tiwọn táwọn náà lè lò tí wọ́n bá fẹ́ dàpọ̀ wọ́n lè òkè o ẹja máa lo tèkìtì. bẹ́ẹ̀ náà ni àwọn Àwórì wà now Ifẹ̀ oyè táwọn fi yẹn jẹ nífẹ̀ ni oyè Ilé Ifẹ̀ báńdìrì Ifẹ̀ dẹ̀ ni omi àṣejìrẹ́ yẹn tó fi lọ dé Ifẹ̀ báńdìrì Ifẹ̀ nìyẹn. ṣé pé àwọn kiri kankan gbọ̀ngàn àkó mọ́ iṣẹ́ ni. inú Ifẹ̀ wọn wà inú Ifẹ̀ wọn wà ṣùgbọ́n pẹ̀lú àwọn kan wá fodò sẹ́rẹ́ àwọn èmi ní Ìkòyí Aláàfin ló ní Ìkòyí èmi ní Gbọ̀ngán Aláàfin ló ní Gbọ̀ngán ó pẹ́ Aláàfin tún gbà mọ́ra torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní Gbọ̀ngán àwọn tó wà ní Ẹdẹ ńkọ́ Aláàfin tààràtààrà báńdìrì àwa àtòṣogbo lèyàn ẹ̀pọ̀ epo nìyẹn bó sì ń bọ̀ ńbẹ̀ báńdìrì àwa àti àwọn Ìjẹ̀ṣà nìyẹn ìní Ẹdẹ. now Ẹdẹ mọ̀ pọ̀ àrògún. àwa ń jẹ oyè Ilé Ifẹ̀ là ń jẹ ń bẹ̀ wọn. ẹ káàbọ̀ padà well ẹ gbọ́ nǹkan tí ọ̀gbẹ́ni sọ dáadáa ẹ já mú ní point for point words for words ó ní ọ̀dọ́ ló yẹ kó jẹ Ọ̀kanlọ́mọ ọ̀rẹ́ wa Òpìtàn ẹni ìfà òtọ́ sí ní pé lára mù kò sẹ́ni tó táàgì ọ̀dọ́ kankan pẹ̀lú nǹkan kan ẹni tó bá wùyàn ló lè fi jẹ oyè tó bá wù ú wọ́n ní ọwọ́ jẹ sàárà ọlọ́jọ́ wọnú àtàwọn béèrè lọ́wọ́ ẹni àbípo àbíyọ̀ kànmí dàbí òkú ìyá àdèlé wọ́n ń jà ń lékejì ṣe kàn wọ́ àtẹni tó joyè àtẹni tó fìyàn joyè ọ̀tán mọ́ kankan nu wọn èwo làbọ̀rọ̀ tán náà wẹ́bí kí làbọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ bí ẹni pé wọ́n ló ní àkóso gbogbo ilẹ̀ Ìbàdàn ọ̀dọ́ ni wọ́n gbọ́dọ̀ fi jẹ́ ńgbà tí ó tún wá sọ̀rọ̀ òpònú onítọ́dọ̀ yẹn bá ti wá jẹ́ dé sáà kan yọ bọ́ọ̀lẹ̀ ta ló ti joyè tó bọ́ oyè yẹn lẹ̀ rí lójú ẹ̀
àtòyè ìdánilọ́lá o àtòyè ìlú o èwo wọn ti jẹ́rí lójú ẹ tẹ́niyẹn jẹ́ dé stage kan tó wá bọ́lẹ̀ pé ókè o mo bọ́ oyè yìí sílẹ̀ o ẹ tún fẹ́ lòmíì jẹ́ o níbo láìsóyè òṣèlú ta ló ti jẹ́ bẹ́ẹ̀ rí so tí ọ̀dọ́ yẹn bá ti wá ń dàgbà yọ wà bọ́ọ̀lẹ̀ wọ́n wà fẹ́ lòmíì jẹ́ Yorùbá ní àgbàlagbà tó bá ti rídìí rìkísí àhòrò rọ onírú wọn máa ń kọ́ ọjọ́ ìwọ kan náà ń lọ sọ̀rọ̀ ń pa ǹtí ẹ̀ mọ̀ pọ̀ sọ̀rọ̀ ń pa ìbí bá ṣe páwọn èèyàn ń sọ mo ti sọ as far back as 2018 or 2019 ti pé Ọọ̀ni jáde kúrò nífẹ̀ẹ́ for the first time Adélẹ́kùn Olúbùṣe àkọ́kọ́ tí gbogbo ọba jáde kúrò láàfin wọ́n ní wọ́n náà ti sọ́rí àfi bó tún ṣe yí ìbìrí torí pọ́ bá kan jẹ́ akí ọ̀pọ̀ òkú iṣẹ́ ọ̀wá ní Dọ̀tun Sànúsì ọ̀lẹ́tọ̀ọ́ sí oyè tó jẹ nífẹ̀ẹ́ tí bá mi rẹ̀ lọ́wọ́ lẹ́tọ̀ọ́ sóyè Ifẹ̀ ṣé wọ́n lọ lẹ́tọ̀ọ́ sí àbọ̀ lẹ́ńtọ́ fẹ́ fi joyè ojú mi wọ́n ti bí ní ọ̀pàgbà tí ń bínú ọmọdé sì nìwọ náà oyè tí ì dàgbà Dọ̀tun Sànúsì ti gbẹ́rù débì kan òun ni wọ́n fi jọ Ọ̀kanlọ́mọ Oodua bínúbínú ó forí sọlẹ̀ ẹni tí ó dùn mọ́ sánrí má pata nbí tó bá kàn ń bẹ̀ o bóyóyè ìran yín ni bóyóyè ìdílé yín ni Ọ̀kanlọ́mọ Oodua wá ní nínú ìlànà àṣà oyè Ìbàdàn torí pé olóyè Olúbàdàn ni Dọ̀tun Sànúsì òun náà lè jẹ Olúbàdàn torí náà torí pé olóyè Olúbàdàn ni and so fucking what ń bó Olúbàdàn bẹ́ńbẹ́ ńgbà tí wọ́n ń jáyé ìwé òyè lé lórí ìwọ wá gbọ́n ju bàbá wo Olúbàdàn lọ o ti gbọ́n ju àwọn àgbààgbà tí ń bẹ níbàdàn lọ o gbọ́n ju àwọn ọ̀jọ̀gbọ́n tí ń bẹ nílẹ̀ Ìbàdàn lọ àbí látọjọ́ tí wọ́n ti fi joyè títí dọjọ́ tí wọ́n wúyè kò wá sẹ́ni tó lè pé olóyè Dọ̀tun Sànúsì ń pé wá oyè tó fẹ́ jẹ nífẹ̀ẹ́ yẹn o èèwọ̀ ni o olóyè Olúbàdàn kan ìjẹrú ẹ̀ o torí pọ̀rọ̀ ẹ̀ ò yéèyàn o ní ọmọ ọba ò kí ń joyè níbi tó ọba ti rí ìlúde ní kò kìlú mọ́ o sọ́ọ̀mọ̀ pọ́mọ ọba ní sẹ́nitọ́ Iyọlá Omíṣore sọ́ọ̀mọ̀ pọ́mọ ọba ní ẹ̀gbọ́n ẹ̀ ti jọba nísìnyí òun ló jẹ Ọ̀túnba Ìpẹ́tùmọ́dù ló ti jẹ Ọ̀túnba tí wọ́n fi ń pè nísìnyí Ọ̀túnba Iyọlá Omíṣore Ìpẹ́tùmọ́dù ló ti jẹ́ wọn ò fi Dọ̀tun Sànúsì jẹ Ọ̀kanlọ́mọ ńbàdàn wọ́n fi jẹ́ nílẹ̀ Ifẹ̀ so tó bá jẹ́ pé dáàdi ẹ lọ́yọ̀ọ́ ń ló fi jẹ Ọ̀kanlọ́mọ nísìn ò ní complain so torí pé Ṣèyí Tinubu ti jọmọdé àbí ń ló ṣe tọ́ sí kí wọ́n fi jẹ Ọ̀kanlọ́mọ ọkàn yìí ò ní balẹ̀ ó lè wọ ni I was sad ńgbà tí mo gbọ́ pé kábíyèsí Olúbàdàn ń bẹ ó ṣe lọ lé kábíyèsí Olúbàdàn kó ń bẹ ajá kì í rorò kó sójúlé méjì ó léèyàn ò lè joyè ńbì kan kó joyè ńbì kan àìmọye ẹni tó joyè káàkiri ilẹ̀ Yorùbá Omíṣore jẹ oyè káàkiri ó joyè ńlá Ọ̀ràngún ó joyè l'Óṣogbo ó jẹyè gbogbo ó joyè káàkiri olówó ló loyè brọ́dà wọn ìfòyè lọ máa bèṣe ẹni tí wọ́n bá rí iṣẹ́ ìṣe ẹ̀ náà ni wọ́n fi ń joyè Dọ̀tun Sànúsì ti jẹ Ọ̀kanlọ́mọ Oodua kí ló tún kù tẹ́ ṣe ẹ̀bá àtàkìtì kẹ́ forí gúnlẹ̀ ó ti mọ́yè jẹ ara wa nǹkan ìgbà tá a sọ wípé oyè Oodua ló wúra ju oyè tẹ́ ń jẹ lọ́yọ̀ọ́ lọ ara wa nǹkan kò sí nǹkan tẹ́ ṣe ọ̀wá ní tó bá ti lè gba ewé níbàdàn kò gbọ́dọ̀ gba ewé ń bò míì mọ́ ewé kí náà ń gbà ń bàdàn tí ò fi gbọ́dọ̀ gbé ewé ń bò míì so oyè Ìbàdàn wa jẹ́
oyè kan ń pàfẹ́ tó bá ti wà ní láì yẹn ẹni yẹn ti wà restricted common àwọn tí wọ́n fi tán jáwé oyè lé lórí ńbàdàn àwọn tán fi joyè ńbàdàn àwọn tán jáwé oyè lé lórí ńbàdàn tàbí àwọn tó wà ní láì olúbàdàn kò sẹ́ni tó pè wọ́n fóyè ni o wọn ìbá jẹ́ o ẹnìkan kan ò pè wọ́n fóyè ni wọn ìbá jẹ́ so wá ní tó bá gba ewé tó bá ti gba ewé lọ́dọ̀ olúbàdàn tó bá ti gba ewé lọ́dọ̀ olúbàdàn ò gbọ́dọ̀ gba ewé lọ́dọ̀ ẹnikẹ́ni mọ́ tá ń sọ bẹ́ẹ̀ fún ọ ńjọ́ wò lẹ́jọ́ jókòó ẹ̀ ta ló ṣàlàyé irú ẹ̀ ta ló pàǹtàn fún ọ ta ló rọ lárọ̀bá kí ló fún ọ ní ìdánilójú bẹ́ẹ̀ ṣé wọ wọn lẹ́jọ́ ṣètò ilẹ̀ Ìbàdàn ni ó dáa o ó wá ní èèwọ̀ ni kí ọba kan ó tún fi ewé oyè lé ọ lórí so ṣé ẹ ti rí ibi ọmọ ọba ti joyè ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba ló joyè ọ̀gbẹ́ni bọ́ọ̀ bá mọ nǹkan tó sọ bí wọ́n bá bí ọ léèrè ọ̀rọ̀ tó jẹ́ philosophica tóyè rẹ̀ ò gbé sọ nǹkan mìíràn náà mọ́mọ́ sọ̀rọ̀ bí mo gbọ́n tán mo mọ̀ tán ó dáa o wá ní ìwọ ní kí ọba kan tó fi owó oyè lé ọ lórí Ilé Ifẹ̀ oyè wo la ń jẹ nílé Ifẹ̀ oyè wo ni wọ́n pè ọ kalẹ̀ wípé oyè táwọn ń jẹ nílé Ifẹ̀ lélẹ̀ oyè wo la ń jẹ nílé Ifẹ̀ sọ ọba fẹ̀ tán ni oyè wo lẹ́jọ́ ṣèpàdé ẹ̀ wípé oyè tán ń jẹ nílé Ifẹ̀ sọ ọmọ oyè tán ń jẹ nílé Ifẹ̀ lónìí báyìí oyè wo la ń jẹ nílé Ifẹ̀ oyè Ilé Ifẹ̀ tá ń fìyàn jẹ oyè Ilé Ifẹ̀ là ń fìyàn jẹ àjòyè Yorùbá rí àjòyè Oòduà rí n ti ń kan ọ́ lára ẹ̀sẹ̀ yé wa dáadáa wọn jẹ Yorùbá rí ẹ ti ní wọn ń jẹ Yorùbá land ẹ̀yin lẹ ń jẹ Yorùbá land a sì ti sọ̀lú tó jẹ́ Yorùbá land fún yín ó ní wọn ń joyè Oòduà oyè Oòduà náà wá ń jẹ́ fẹ̀ nísìnyí ilé fẹ́ ṣe sílẹ̀ yùn ẹ̀ nà Ọọ̀ni àbẹ́ pọ̀ ní lẹ́jọ́ oyè Oòduà wọn ń jẹ ń bẹ̀ torí pé bẹ́ẹ̀ l'Oòduà ló ti ga pèrè kí ni nǹkan yín lára kí ni ń ta yín lára kí ni ń bí yín nínú àlẹ́ empire ti wó tipẹ́tipẹ́ empire ò ní túmọ̀ mọ́ ìdàgbàsókè ìlú everybody ń wá nísìnyí oyè Ọ̀yọ́ kọjá Ọ̀yọ́ tẹ́ bá fẹ́ gbọ́ yẹn dáadáa kíní kan of Yorùbá land Ọ̀yọ́ lọ́mọ Ọ̀yọ́ ni kíni Ọ̀yọ́ lọ́mọ so ó wá ní Ìbàdàn pẹ̀lú oyè ilẹ̀ Ìbàdàn Ìjẹ̀bú pẹ̀lú oyè ilẹ̀ Ìjẹ̀bú Ẹ̀gbá pẹ̀lú oyè ilẹ̀ Ẹ̀gbá Ilé Ifẹ̀ pẹ̀lú oyè Ilé Ifẹ̀ tán bá fẹ́ joyè ní Jẹ̀ṣà tán bá fẹ́ fi kárí gbogbo Jẹ̀ṣà àwọn ìlú pọ̀ ní Jẹ̀ṣà tí wọ́n ń joyè tiwọn ṣùgbọ́n èlé tó bá kárí gbogbo ilẹ̀ Jẹ̀ṣà Ọwá Òbòkun ló ní Àtaọ́jà ló ní tòṣogbo mọ́ bá wọn pín títì mi bá ní Tẹ́dẹ́ tÁtaọ́jà ní tòṣogbo tọ́wá Ọ̀ràngún ní tìlá Ọ̀ràngún Ọ̀ọ̀ni ló ní ti gbogbo ilẹ̀ Oòduà kò síbi tẹ́ bẹ́ẹ̀ tì sí kò síbi tẹ́ bẹ́ẹ̀ gbé sí Ọ̀ọ̀ni ló ní ti gbogbo ilẹ̀ Oòduà ṣé para yín torí ẹ̀ ni kẹ́ ẹ sọ ní gbàgbà kálukú wa mọ bí ó ti wá ẹ̀yin lè fẹ́ tún tàn kọ́ a sì ní gbà fún yín a fojú yín hàn ìmọ̀ gbogbo àwọn ìtàn rọ́tẹ̀ ti pa tẹ́ẹ̀tẹ́lẹ̀ o ó rí pé tàn ò ní níyì mọ́ if care is not taken tó o bá wá gbódẹ́kù fún rẹ̀ kó o lọ jáwé jẹ́ ń jókòó kó o jókòó jẹ́ kó o máa fà àwọn rọ́ kéékèèké tó o ti fi ń jẹun yín kó o máa fi kó àwọn èèyàn lómi ọbẹ̀ lọ kó o máa fi jẹ oúnjẹ tó o fẹ́ jẹ mọ́ dàrẹ́tì ọ̀rọ̀ sífẹ̀ tó bá dẹ̀ wo lè dàrẹ́tì ọ̀rọ̀ sífẹ̀ ní tó bá wù kálukú lè sọ ní tó bá yẹ kó gbà lẹ́yìn ẹ̀ náà ó bá pàdé ní tó ń wá ń di àkọsọ́ bá ń di ewúrà bí èèyàn bá tọpa odò tí ò sinmi yóò bòlúwẹ̀rí pàdé àjọ kanra wa ń bì ń wọ̀ lọ́mọ́ ń fọlọ́pàá halẹ̀ àwùsẹ́ tó ọlọ́pàá ó ṣe ní ẹni pò ń lọ lọ́lọ́pàá Nàìjíríà
ọ̀wá ní Ìbàdàn pẹ̀lú oyè Ìbàdàn àwọn ìdí ok ọ̀wá olóyè Olúbàdàn ni ọ́ ó ní Olúbàdàn ló fi ọ́ jẹ Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn kábíyèsí tí wọ́n fi ọ́ joyè wọ́n mọ tí wọ́n rí o no dispute ọ̀wá ní àwọn ìdílé jagunjagun Ìbàdàn wọ́n wá fi ọ́ jẹ Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá gbọ́rẹ̀ o ọ̀wá ní oyè ìdálọ́lá ni o ńgbà tán fi ọ́ joyè ìdálọ́lá ọ̀wá ní torí pé Aláàfin nìkan ló lè fìyàn joyè of Yorùbá land ńgbà tán wá pè ọ́ láàrin Òpìtàn of Yorùbá land èyí ṣe sọ fáwọn jagunjagun àwọn ìdílé jagunjagun Ìbàdàn kó o pé oyè ò ní lọ bẹ́ẹ̀ o Olúbàdàn nìkan ló lè fìyàn jẹ́ o ìbá jẹ́ ìdálọ́lá jù bẹ́ẹ̀ lọ Ọ̀kanlọ́mọ oyè ìdálọ́lá ni àbáṣọ fún ọgbóyè ìlú ni ọ̀rọ̀ ń dè ọ́ ọ̀rọ̀ ń tú ọ béèyàn bá ti mọ tí ó wù yí ọmọ jómokùnà mú sí náà ìwọ yìí kan náà ńláàrí Òpìtàn ilẹ̀ Ìbàdàn bó bá jẹ́ gbẹ́ kan péré lóòótọ́ bá jẹ́ ìdílé kan ló fi ọ́ jẹ Ààrẹ Òpìtàn of Yorùbá land kò yẹ kó gbére bẹ́ẹ̀ sòfà tí ìsọba ló fi ọ́ jẹ tí ìsọdìdì ìlú ló fi ọ́ jẹ kò yẹ kó gbére bẹ́ẹ̀ àwa náà mọ̀ pé ibi tó fẹ́ yọrí gbogbo ẹ̀sìn náà nu Ààrẹ Òpìtàn filẹ̀ of Yorùbá land lọ jẹ́ kí gbogbo iyì àtàpọ́nlé ẹ̀ ọmọ lọ́yọ̀ọ́ nìkan ẹ lè wín ni pẹ bá dẹ̀ lè wín ni ojú olókun fẹ̀kọ̀fẹ̀ òun rèé wá ní honorary ni o oyè ìdálọ́lá ni o àti oyè ìdálọ́lá àti ìkan èwo ni yàtọ̀ náà ó ní àṣejì rẹ ní Àlà Ifẹ̀ àti Ìbàdàn very good àwọn á béèrè lọ́wọ́ ẹ̀ wípé ajẹ́ pé Ilé-Ifẹ̀ ní Ìkirè Apòmù àti nǹkan gbogbo àwọn ìlú tó wà ń bẹ̀ abẹ́fẹ̀ náà wà oní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n o àwọn ìlú kan bẹ́ẹ̀ tó jẹ́ pé Aláàfin ló ní o oní Ìkòyí Aláàfin ló ní ṣé Aláàfin ló lọ bá wọn dá Ìkòyí lẹ̀ àbáláàfin ló tẹ̀ Ìkòyí dó àákànkiri àákànpòmù ká tó mọ́ lọ Ìkòyí so Ìkirè Apòmù Ọ̀ọ̀ni ló ní Ìkòyí ní kọjá ẹ̀ Aláàfin ló ní bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa Aláàfin ló tún nígbà tí wọ́n ti pín tẹ́rítì tán ti pín Ọ̀yọ́ àtọ̀ṣun sí méjì kódà onígbọ̀ngàn náà Aláàfin ló ní bó ló ṣe jẹ́ tAláàfin ó ní Ẹdẹ Aláàfin ló ní ṣé wọ́n gangan gbọ́rọ̀ tó ń sọ bó ló ṣe ń dún létí ẹ̀ ṣé kò rùn sọmọ ọpọlọ dání sóní ìtumọ̀ tó dáa àkàndá ẹ jẹ́ ń tọrọ ìṣẹ́jú kan tí n bá padà dé ká tẹ̀síwájú God bless you ẹ ṣé. Òpùrọ limited ilé-iṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ ẹ̀kan sí Silver Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Òpùrọ limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé ilé iṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Òpùrọ limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tẹ̀mí ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Òpùrọ stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water, and this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their
farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crop. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́n àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ń ló gbé iṣẹ́ wọn lárugẹ. Kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Oodua tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Oodua. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Oodua ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Oodua ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Oodua ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Oodua ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní ewé àti pọ̀nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 330 34777 080 330 34777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Oodua ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Oodua ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì àpapọ̀ ara ẹ̀ á máa kú. Kí ló fà tápapọ̀ ara fi ń kú?
ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Oodua last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Oodua it can never be like Oodua. I used to tell you health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà. Now, ọ̀rẹ́ wa ní gbọ̀ngàn o, Ìkòyí o, Aláàfin ló ní. Mo wá ní kó sọ pé k'Aláàfin ó wá gbalẹ̀ rẹ̀ padà. Kó wá kó Ìkòyí kúrò níbi tó wà, kó wá kó gbọ̀ngàn kúrò níbi tí gbọ̀ngàn wà. Bó ló ṣe jẹ́ t'Aláàfin? Well, bọ́ọ̀rẹ́ ní bá jalè ó ṣe làwí. Bí rọ́bà lọ lógún ọdún, jẹ̀lẹ́ńkẹ́ lòótọ́ ọba. Ọlọ́run ló ní kó juwọ́ mọ́ dúdú mọ́. Gbogbo àwọn àgbélẹ̀rọ ọ̀rọ̀ tó wà nínú ìwé Samuel Johnson tẹ́ ń káwọn. Wọ́n ti béèrè lọ́wọ́ yín nìsín pé kẹ́ wá sọ agboolé Ọ̀kànbí Ilé Ifẹ̀. Ẹ̀yin tẹ́ bí ọ̀tẹ́ Ẹlọ́kànbí wà. Ẹlọ́kànbí ni nìkan l'Ódùduwà àbí? Ńbo lágboolé Ọ̀kànbí? Ta ni mọ̀lẹ́bí Ọ̀kànbí, ta làbúrò rẹ̀, ta lè gbọ́n ẹ̀, ta ń bá bẹ àtìyẹ́ ẹ̀? Well, Àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó ọ̀rọ̀ Awíkonko sọ lójú ọlọ́rọ̀. Ọ̀rọ̀ ààrẹ yín náà ni àmúwàhùn o. Tí wọ́n torí ọ̀tẹ̀, wọ́n torí pé wọ́n fẹ́ gbèjà ẹnìkan àbí gbèjà ọba kan, wọ́n ń tẹ orírun mọ́lẹ̀. Ìwọ náà ló lóòtù ní wá àìsè ọmọ Yorùbá ká tún jẹ́ ọmọ òtù wa ẹ̀tún jájẹ jẹ́jẹ́ bẹ́ẹ̀ tí ń gba wájú lẹ̀ ń gbẹ̀yìn. Sẹ́ẹ̀fẹ̀ jáwọ́ gbáyé rárá ni mọ́ gbáyé mọ́ gbọ́run apá Ọlọ́run ọ̀ka. Sẹ́ẹ̀fẹ̀ já káwọ́ tó kò gbáyé rárá. Well, ìjọba ṣòfin kọ̀ràn kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́. Ń bá awé tòní tọ̀la ní tí ó kìlọ̀ fún kálukú ó kìlọ̀ fún ọ̀yẹ́ ni ó kìlọ̀ fún tòbí ibi ní òṣòro fọ́lẹ̀. Ẹ mọ́ bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o, àjọ pàdé ara wa ń bẹ̀. So nílé Ifẹ̀ lónìí àwọn ni wọ́n ń fìyàn jẹ oyè tó ní Oodua land nínú. Ọ̀yọ́ ló ní Yorùbá land, Ilé Ifẹ̀ ló ní Oodua land. Torí pé ọmọ orúkọ tí wọ́n ń pe palace Ifẹ̀ ni Ilé Oodua. So mi wá mọ̀ bọ́yọ́ tó ní mọ̀lẹ́bí kan tó lè máa fìyàn joyè ilẹ̀ Oodua o. Torí pé Ilé Ifẹ̀ ló ní nǹkan wọn. Kò sẹ́ni tí bá yímí dùn mí àìbálábà ń dùn náà dé. Kò sẹ́ni tí ń bá ọlọ́yọ̀ọ́ du Yorùbá land rárá o. Níbi tẹ́ ẹ kó Yorùbá land dé nìkan làwọn ò lè gbà. Akínmọ̀rin, Tèdè, Ìlọ́ra, Awẹ́, níbi tí Ọ̀yọ́ mọ̀ nù. Ẹ like, follow page mi lórí Facebook Awikonko TV, ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234-904-851-9362 +234-904-851-9362. Ìdí àti àṣálẹ́ káàró òjìrè òní wọmi orílẹ̀-èdè lẹ káàró òjìrè òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ajú wa ṣe o. Ilé wa Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá, ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀
gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Yeah.